After this casket, the family should follow first. The family follow first. That's why you're first. That's why the kids first. Enjoy. Just respect this order. Boy, that. Turn it straight down, you know. Pastor, est-ce que vous avez fait chez vous? Est-ce que vous avez fait under 15 minutes focus? No, so machine. No. No, only that is. Ògo fún bàbá, ògo fún ọmọ, ògo fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Listen. Bring that over. Why you just come here? Ògo fún bàbá, ògo fún ọmọ, ògo fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Tí Olúwa já Jèhófà nílé àti ẹ̀kún rẹ̀, ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀, tó fi rẹ̀ kalẹ̀ lórí òkú sì fi kalẹ̀ lórí ìṣàn omi. Ta ni ó gorí òkè Olúwa lọ tàbí ta ni ó dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbọ́kàn rẹ̀ sókè sí asán, tí ó sì bá wọn búra ẹ̀tàn. Òun yóò rí gbà lọ́wọ́ Olúwa àti òdodo Ọlọ́run gbàlà rẹ̀. Èyí ni ti ṣàfẹ́rí rẹ̀, ti ṣàfẹ́jú rẹ̀ lọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sókè ẹnu ọ̀nà, ká jùmọ̀ gbé yín sókè ẹnu ọ̀nà ayérayé, kó ọba ògo aládé àlàáfíà kó sọ̀kalẹ̀ wá. Àjíǹde àti ìyè ẹ sọ̀kalẹ̀ wá.
ọba tó ń gbà àkóso ohun gbogbo ẹ sọ̀kalẹ̀ wá ta lọ́ba ògo Olúwa tí ó le tí ó lé agbára Olúwa tó lágbára lórí ogun ayé wa ẹ gbé orí yín sókè ẹnu ọ̀nà ká jùmọ̀ gbé yín sókè ẹnu ọ̀nà ayé kọ́ba àwọn ọba kó sọ̀kalẹ̀ wá gbogbo iṣẹ́ ìsìn ìsìnkú tá a fẹ́ ṣe lọ́jọ́ kó ṣe ìtẹ́wọ́gbà ta lọ́ba ògo yìí Olúwa àwọn ọmọ ogun Olúwa lọ́ba ògo láé àti láéláé orúkọ Jésù agbára ẹ̀jẹ̀ Jésù bàbá wa àti Ọlọ́run wa a gbé yín ga yìn lógo Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa alágbára ẹ gbà yìn wa fún ìwàláyé wa ẹ gbọ́ ọpẹ́ wa Ọlọ́run alààyè fún ìdojú fún wájú tí ọ̀gbẹ́ni wa dojú kọ bàbá a gbé yín ga fẹ́yìn tó fi sílẹ̀ a yìn yín lógo ẹ̀mí mọ́ ẹ gbọ́ ọpẹ́ wa ọba tó ń gbọ́ gbogbo fún wa a gbé yín ga a gbé yín ga a gbé yín ga ọ̀pọ̀ òkú ló yẹ pé tó máa kú báyìí àti ẹ̀ní rárá débi tá a máa rí ibi tá a fẹ́ gbé sínú kòtò ṣùgbọ́n tí ìránṣẹ́ wọn ò rí bẹ́ẹ̀ kò ya wèrè tí gbòòrò wọn ò máa fẹ́ gbà fún lóúnjẹ ẹ̀mí ẹgbọ́ ọpẹ́ wa o ẹni nínú gbogbo ká máa dúpẹ́ àrònú jinlẹ̀ àmú ọpẹ́ wa ẹ̀mí mú ẹgbọ́ ọpẹ́ wa àwa ń béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbá rí gbogbo ẹ̀ṣẹ̀ kí ẹ̀ṣẹ̀ ní bàbá lérò ní ìṣe ní tó lè fẹ́ fa ìdíwọ́ àti ìdènà ẹ̀mí mo lè dáríjì Ọlọ́run alààyè a béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbá rí tí ìránṣẹ́ yìí lè ti dá tó lè fẹ́ gbé gidi náà àti wọlé ògo ẹ̀mí mímọ́ ẹ fagilé ẹ fàwé ẹ̀ṣẹ̀ náà ya orí kọ̀ọ̀kan tó wà lábẹ́ ìpòjọpọ̀ yìí tó wà níbi ètò ìsìnkú yìí tàbá rí gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ ẹ̀rọ ti ẹ̀jẹ̀ yín tẹ̀ta sílẹ̀ lórí Calvary ẹ̀mí mímọ́ yẹ fi fagilé ẹ̀ṣẹ̀ náà àwa béèrè fún ìyàsí mímọ́ ẹ̀yin ogun ọ̀run Ọlọ́run alààyè Olúwa ẹ yà ọkàn àtàrà gbogbo wa sí mímọ́ Ọlọ́run alààyè gbogbo ìṣàdá tó wà níbí Olúwa ẹ yà wá sí mímọ́ Ọlọ́run alààyè inú ẹsẹ̀ mẹ́fà náà ta fẹ́ gbé ìránṣẹ́ wa sí ẹ̀mí mú ẹ yà á sí mímọ́ arákùnrin wa náà ta fẹ́ gbé ara rẹ̀ sínú ẹsẹ̀ mẹ́fà náà ẹ̀mí mímọ́ ẹ jẹ́ kó gbà yà sí mímọ́ ìwẹ̀nùmọ́ òde ọ̀run kó bà lé abèrè fẹ́yìn ogun tó pọ̀ nípa àti agbára ẹ sọ̀kalẹ̀ ẹ̀yin tó ń gbàṣàkóso ohun gbogbo ó yẹ ẹ sọ̀kalẹ̀ ẹ̀yin olùgun ọ̀run o ẹ̀yin ogun ọ̀run o ẹ̀yin Holy Michael Holy Gabriel Holy Raphael Holy Uriel ẹ̀mí mímọ́ o Jésù Kristi ó yẹ sọ̀kalẹ̀ lọ́wọ́ agbára ńlá yẹ sọ̀kalẹ̀ ẹ gbà sóhunkóhun gbogbo bá a ṣe máa tẹ̀síwájú ẹ máa bá wa lọ ẹ wà pẹ̀lú ẹlẹ́dàá bẹ́ẹ̀ bá àdúrà Jésù alágbàbí wa. Bàbá wa àti Ọlọ́run wa a sọ pé ẹ ṣeun Olúwa ẹ mú ọjọ́ ní kò bá aláyà láàfíà fún ìdágbére ìsìnkú brọ́dà wa Evangelist Sunday Ọlámilékan Òjó iwájú tó ń kọjú sí bàbá jẹ́ kó dára fún àwa la ṣe kẹ́yìn fún àtàwọn àtọmọ àtijọ́ Ọlọ́run àti gbogbo ẹgbẹ́ tíátà bàbá ikú ẹ̀ má ṣe lákúfà láàrin wa ìsinmi lábẹ́rẹ́ fún bàbá ẹ bá fọmọ ilé ìsinmi ní àjíǹde bàbá ńlá wa Abraham Olúwa ẹ̀ka yẹ Olúwa ohun gbogbo tá ó ṣe wákàtí àti ìṣẹ́jú tá lò níwájú ẹ jẹ́ kó nítumọ̀ sí rere bàbá ẹ má jà gbàrí tìjú ọmọ rẹ̀ sìn ẹ́ bó ti tọ́ bó ti yẹ torúkọ ọ̀pọ̀lọpọ̀ ló wá sáyé bàbá ń sọ̀rọ̀ nípa sísìn Ọlọ́run èlèmí máa ń kọtínú sí ni a ní kò nítumọ̀ níwájú pẹ̀tọ́ ọmọ ẹ̀ yóò rí bẹ́ẹ̀ bó ti ń ṣe tayé náà ló ń ṣe tẹ̀yìn Ọlọ́run bàbá lábẹ́ orí ọ̀fẹ́ yìí olú ẹ̀fọn ọmọ yín ní ìṣẹ́gun àbèrè fún yàá sí mọ́ látòdì ọ̀rọ̀ ẹ̀ bá yàá sí mímọ́ ẹ̀yin áńgẹ́lì tẹ́ máa yọ sí lẹ́yìn ìgbà tó bá gbé wọnú kòtò bàbá ẹ̀ lànà rẹ̀ fọmọ yín ẹ jẹ́ kó rí ìtura ọ̀run lò àlàáfíà ọ̀run kó rí bùgbé olú ẹ̀ ṣe bẹ́ẹ̀ Olúwa àdúgbò ti gbọ́ gbóòórùn forúkọ ọmọ yín Olúwa ọmọ àtayà àtẹ̀bí àtàrà àtijọ́ Ọlọ́run tó fi sílẹ̀ lórúkọ Jésù bàbá nígbà táwọn máa ṣọdún kan ìrántí bàbá yìí bàbá ẹja ká ṣe inú ìdùnnú ẹja ṣe inú ayọ̀ ikú kíkọ má jẹ́ kíjẹ́ nìkankan wá pa àrùn kárùn má jẹ́ ó sẹ́ni kankan wá lọ́jọ́ ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àdúgbò ti gbọ́ gbóòórùn forúkọ ọmọ yín Jésù Kristi Olúwa tó olùgbàlà wa. Hallelujah mẹ́ta sí Ọlọ́run. A ó tẹ̀síwájú láti kọrin hymn 253 ìgbé rẹ̀ ti lẹ́wà tó.
Ibùgbé rẹ̀ ti lẹ́wà tó. Ibùgbé rẹ̀ ti lẹ́wà tó. Nílẹ̀ mọ́lẹ̀ àti ìfẹ́. Nílẹ̀ mọ́lẹ̀ àti ìfẹ́. Ibùgbé rẹ̀ ti lẹ́wà tó. Ibùgbé rẹ̀ ti lẹ́wà tó. Láyé ẹ̀ṣẹ̀ àtòṣì. Láyé ẹ̀ṣẹ̀ àtòṣì. Ọmọ mi fà ní tòótọ́. Ọkọ mi fà ní tòótọ́. Fún ìdàpọ̀ ènìyàn rẹ. Fún ìdàpọ̀ ènìyàn. Fún ìmọ́lẹ̀ ojú rẹ. Fún ìmọ́lẹ̀ ojú. Fún ẹkún rẹ Ọlọ́run. Fún ẹkún rẹ Ọlọ́run. Ayọ̀ bá àwọn ẹyẹ. Ayọ̀ bá àwọn ẹyẹ. Tí fò yí pẹ́pẹ́ rẹ ká. Tí fò yí pẹ́pẹ́ rẹ ká. Ayọ̀ ọkàn tó sinmi. Ayọ̀ ọkàn tó sinmi. Láyà bàbá ló pọ̀ jù. Láyà bàbá ló. Gẹ́gẹ́ bá dàbánú à. Gẹ́gẹ́ bá dàbà. Tí kò rí bí sinmi lé. Tí kò rí mi sí. Wọ́n padà sọ́dọ̀ bàbá. Wọ́n padà sọ́dọ̀ Wọ́n sì bàbá. yọ̀ títí ayé. Wọ́n sì yọ̀ títí ayé. Wọ́n kò sí mí yìí wọn. Kò sí mi Nínú ayé òṣì yìí. nínú ayé òṣì. Omi ń sun ní aginjù. Omi sùn ní aginjù. Mánà ń tọ̀run wá fún wọn. Mánà tọ̀run wá. Wọ́n lọ láti pàdé pa. Wọ́n lọ láti pàdé. Títí wọ́n fi yọ̀ sí ọ. Títí wọ́n fi yọ̀ Wọ́n sí sì wólẹ̀ ọ. lẹ́sẹ̀ rẹ. Wọ́n sì wólẹ̀ lẹ́sẹ̀ Tó mú rẹ̀. wọn la ewu já. Tó mú wọn la ewu já. Bàbá jẹ́ kí n jèrè ibẹ̀. Bàbá jẹ́ kí n jèrè. Ṣamọ̀nà mi láyé yìí. Ṣamọ̀nà mi láyé. Kórè ọ̀fẹ́ pa mí mọ́. Oore ọ̀fẹ́ bá mi. Fún mi láyè lọ́dọ̀ rẹ. Fún mi láyé lọ. Ìwọ lòrùn àtàsà. Ìwọ lórun wá. Tọ́ ọkàn ìṣìnà mi. Ọkàn ìṣìnà. Ìwọ lórísun oore. Ìwọ lórísun Rá oore. òjò rẹ sórí mi. Òjò rẹ̀ sórí mi. Àmín. Ẹ jẹ́ kí a gbọ́ ẹ̀kọ́ kíkà kan tuntun. Kíkà wa kan ṣoṣo láàrin nínú ìwé 1 Kọ́ríńtì orí kẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ogójì títí dé àádọ́ta. 1 Corinthians chapter 15 from verse 40 to 50. Tí ó kà báyìí pé ará ti òkè ọ̀run, ará ti òkè ọ̀run rẹ, ará ti ayé pẹ̀lú sì rẹ. Ṣùgbọ́n ògo ti òkè ọ̀run ọ̀tọ̀ àti ògo ti ayé ọ̀tọ̀. Ọ̀tọ̀ ni ògo ti ọ̀run, ọ̀tọ̀ ni ògo ti òrùn, ọ̀tọ̀ ni ògo ti òṣùpá, ọ̀tọ̀ sì ni ògo ti ìràwọ̀. Ìràwọ̀ sáà yàtọ̀ sí ìràwọ̀ ní òkú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àjíǹde òkú, a gbìn ín ní ìdìbàjẹ́, a sì jí i dìde ní àìdìbàjẹ́. A gbìn ín ní àìníyìn, a sì jí i dìde ní òkú. A gbìn ín ní àìlera, a sì jí i dìde ní agbára. A gbìn ín ní ara ti ẹ̀dá, a
sì jí i dìde ní ara ti ẹ̀mí.